Ní ìgbà kan, òòrùn ń ràn ní ibi adágún omi níbi tí ìdílé àwọn ọ̀pọ̀lọ́ aláyọ̀ ń gbé. Wọ́n ní gbogbo ohun tí wọ́n nílò: omi, ìdun fún oúnjẹ, ewé ojú omi àti àlàáfíà. Kò sí ẹni tó ń pàṣẹ fún wọn, wọ́n sì fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀, tàbí bẹ́ẹ̀ ni wàá rò. Àmọ́ díẹ̀ nínú àwọn ọ̀pọ̀lọ́ bẹ̀rẹ̀ sí í ráhùn. Kò yẹ kó rí báyìí, ni ọ̀pọ̀lọ́ kan sọ. A nílò ọba kan, ẹni tí ó ṣàkóso wa, ni ọ̀pọ̀lọ́ míì fi kún un. Nígbà náà ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí í ráhùn, tí wọ́n fi ránṣẹ́ lọ sáwọ̀ sánmọ̀. Ọlọ́run gbọ́ ariwo wọn, ó sì rẹ́rìn-ín. Ó ju igi ńlá kan sínú adágún omi wọn. Gbàmù! Ó fọ́n omi, ó dẹ́rù ba gbogbo wọn, ó sì jókòó síbẹ̀, kò ṣe nǹkan kan. Níbẹ̀rẹ̀, ẹ̀rù ba àwọn ọ̀pọ̀lọ́ náà. Ẹ̀dá ẹ̀rù ni wọ́n ń pariwo, ṣùgbọ́n igi náà kò mì. Nígbà náà ni ọ̀pọ̀lọ́ kan tó ní ìgboyà fi ìka tọ́ ọ. Lẹ́yìn náà, ọ̀pọ̀lọ́ míì gùn ún. Kò pẹ́, gbogbo wọn bẹ̀rẹ̀ sí í fò lórí rẹ̀ bí trampoline. Wọ́n ti ní ọba wọn, ṣùgbọ́n kò ṣàkóso. Ó kàn léfò lórí omi ni. Ṣùgbọ́n kò tẹ́ àwọn ọ̀pọ̀lọ́ lọ́rùn. Igi yìí kò sọ ohun tí ó yẹ kí a ṣe. A fẹ́ ọba gidi. Nítorí náà, wọ́n tún ránṣẹ́ míì sáwọ̀ sánmọ̀. Ní àsìkò yìí, inú Ọlọ́run ò dùn rárá. Ẹyẹ ńlá tó ga sọ̀kalẹ̀, kò sì sọ nǹkan kan. Kò rẹ́rìn-ín, kò rú omi. Ó kàn gbé ọ̀pọ̀lọ́ kan mì lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn ọ̀pọ̀lọ́ ké lẹ́ẹ̀kan sí, ṣùgbọ́n ó ti pẹ́ jù. Wọ́n ti béèrè fún ọba, wọ́n ti rí ẹyọ kan, ṣùgbọ́n kò darí pẹ̀lú ìdùnnú, ó ń ṣàkóso pẹ̀lú ẹ̀rù. A lè fi ìtàn yìí wé ìtàn àwọn ènìyàn Ọlọ́run nínú Bíbélì nígbà tí wọ́n béèrè ọba bí àwọn orílẹ̀-èdè yòókù. Sámúẹ́lì kìíní orí 8. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì kùn sí Ọlọ́run fún ẹran nínú aginjù, ṣé a lè fi ìtàn yìí wé ìṣẹ̀lẹ̀ yẹn náà?